Latifatu Àsùnkẹ́ o ọlọ́jọ́ bí oníṣẹ́ nìyí lọ́dọ̀ tẹ̀rù tọmọ ó ṣe yan tata fún gbogbo mùtúmùwà bọ́mẹ́ni bá dá káwí òótọ́ Lásùnkẹ́ Olúwafẹ́yì kẹ́mi gbayì ó sì sọmọ rẹ̀ ọmọọba mi Fátókì wá dá mi lóhùn ìwọ ní pé rí lọ́wọ́lọ́wọ́ ọmọ Oloponda ọkú ọdún ọkú ayẹyẹ orí kádùn lónìí mo bá ọ yọ̀ mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọdún kan làwọn tọrọ láyé tí fi ló gbádùn Latifatu Àsùnkẹ́ kórí ojú ògbó kójọ ọtọ ìṣẹ̀dá kójọ ògbójú ran bàbá tó bí ọlọ́mọ lọ ọkú ọdún ti dé mo bẹ́ẹ̀ ni re dá sọ́dún ọdún ti jọ Àsùnkẹ́ mo wá bá ọ yọ̀ ọdọọdún ṣòun ní dòdòndún wọn ló gbó láéláé lógbó ẹdùn àtẹpẹ lẹ́sẹ̀ mi tẹ̀nà o ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu Àsùnkẹ́ ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu àtẹpẹ lẹ́sẹ̀ mi tẹ̀nà o ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu. Latifatu Olúwa ṣe yìí fún ara ó tọ́ láìdòwú Àsùnkẹ́ Olúwafẹ́yì kẹ́mi mọ gbọ́gbó lóhùn ẹnu mi bọ́dún bá ti dé ṣíṣe là á ṣe torí ọjọ́ bí ṣe pàtàkì ó sì ṣe kókó nínú àlẹ́ ayé ẹni ó tọ́ la o mo bá ọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ tó ní kójú ó tún rọ́dún èjì pọ́ta bíi kóyingí òjò pàlàpà bíi kóyẹ̀ ọ̀tá òyì ògiri òyẹ̀ gẹ̀rẹ̀ Latifá ṣe bí ìwọ ní ń bá dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n bá ọ délé lónìí múra jájọ dé gbàgede ibi tí wọ́n ti bí ọ lọ́mọ Àsùnkẹ́ ó yá di gbádàgbọ̀n jẹ́ ń bá ọ dé gbàgede bàbá tó bí ọ lọ́mọ gangan Àsùnkẹ́ mo rí bàbá rẹ̀ ẹ̀gbọ́n àná mi ọmọye ọkà ṣé bíbẹ̀ ní sórí igun bàbá mi Fátókì tó bí ọ lọ́mọ ẹ̀gbọ́n àná mi ará Ọ̀pọ̀ndà ọmọ bọ́kọ̀ rẹ̀ làkà nǹkan dẹ̀dẹ̀ bí ẹni rẹ̀ mọ àlàmọ̀ fírípò nígbàlẹ̀ ó tọ́ láṣẹ bí wọ́n ní pé rí lọ́wọ́ ẹ̀kárẹ̀ gbàṣẹ nílé bàbá tó bí ọ lọ́mọ ẹ̀kárẹ̀ gbẹ̀sìn gbọ́ra ẹ̀bá kára nù mí ẹ̀járe gbà tẹ́wọ́ àtẹ́lẹwọ́ tẹ̀rí ní bàtà àgbọn lájílùgì mẹ̀gùn ní mo mẹ́yìn Ọ̀pọ̀ndà bẹ́ẹ̀ bá ń gbọ́ bẹ́kúnbẹ́kún ẹ̀gọ́ àná mi ṣe bí lùúta gan ni bẹ́ẹ̀ bá ń gbọ́ bẹ́kúnbẹ́kún ẹ̀gọ́ àná mi ṣe bí lùúta yíyá Ìdòwú wọn lu kó sólò ní ọba tí ìjòyè lórí ilé wọn lágèrè lónìí ọba tí ìjòyè láàfin òjò pa mí òjò péré òjò pẹ̀rù ara mi jìnwìn ní lẹ́gọ̀ọ́ òjò tó pẹ̀lú àánú mi náà ló má nu mi wò mí fẹ́ nílé ọmọ pẹ́bọ́kọ rẹ bàbá tó bí ọ lọ́mọ ẹ rí àgbàdo òjò ń wọ ẹlẹ́wù dúdú lobìnrin yàrá bàtà níjẹ́ ìyálé òní pupa lọ Àsùnkẹ́ wọ́n mọ̀ pé ọ́ nígbà gbogbo ìwọ lọ ní mo wí bẹ́ẹ̀ wò níye ewì dákúmọ̀dá gọ́jọ́gọ́jọ́ ẹ̀gọ́ àánú mi ọjọ́ tánú mi ti dáyé kò jalè rí ojú olóko ni bàbá yín ti mú tiwọn ẹ̀gbọ́n àánú mi ará Ọ̀pọ̀ndà ní bàbá tó bí ọlọ́mọ wọn jẹ́ ipa tí wọ́n pa lé ni wọ́n pò dé nílé ọmọ bọ́kọ rẹ mo kọ̀ dẹ̀dẹ̀ mo pa gbòde lẹ́gọ̀ọ́ Latifá Ìdòwú ọmọ ìyá mi Àdísà Ìyábọ̀ Àdùnní tó dolóògbé níjọ́sí kọ́lọ́hún ó dẹ̀lẹ̀ fẹ́yàn re Àsùnkẹ́ èé ṣe yan lásán ọmọọba ni ọ́ nínú ilé ọmọọba ni ọ́ ní gbangba ńlẹ̀ ilé ìyálàgbà ilé babalàkùsùn òun ẹni Ìyábọ̀ Àdùnní mo fohùn yọ ní àpadà kádà ní wáyé ó dẹ̀lẹ̀ fẹ́yàn re ọmọ líle àtẹ̀ ẹ́ jẹ́jẹ́ àjèjì àtẹ̀ ẹ́ ṣìbàṣìbà ọmọ lọ́yàn ni ọmọ òwò gẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ abilóye ọmọ òwò gẹ̀rẹ́ títorí òrókè yeye wá wọn àlógún ń bọ̀dẹ̀ ń bá sógun lónìí èsà àpèjẹ àwòrán rẹ̀ àpẹ̀fà Latifá Àsùnkẹ́ ìyẹ̀rú ọlọ́yẹ̀ àpẹ̀ẹ́dógún lé ọmọ Fátókì mọ̀ gbẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan mọ̀ ṣe fọ́ọ̀rì àtayẹkẹ́
bàbá rẹ̀ gangan ìyẹ̀rú ọlọ́yẹ̀ apẹ̀ẹ́dógún ọmọ ládéládé adé mi ò níye nínú ilé ọba adé mi bẹ níròkò bùnmu adé mi bẹ níròkò bùwẹ̀ àsùnkẹ́ o adé mi bẹ níròkò bùpọ́jú ilé ọba ń bẹ nígbélé mi á lọ adé mi bẹ lámọ́ba lẹ́sẹ̀ òkè adé mi bẹ nítàlá ọ̀pọ̀ ọdún ó sìkú yèédún ọdún rẹ lọ sí ìmọ̀ṣe nínú ọlá nínú rẹ gbogbo mo tún lè yà lárogun ọ̀yàn kí n bá ọ débẹ̀ ní wéré ṣe bọ́mọ ọmọ lọ jẹ́ nínú ilé àwọn ẹni re ṣọ̀tún sósì dákun mọ́ bàbí wọn jẹ́ àsùnkẹ́ ìwọ ní n kò bẹ̀rẹ̀ fún lọ́wọ́ ọmọ ọlọ́dọ̀ sí ó tó àgbààgbà tí gbarí òun lóhùn mo mọ̀nà wọn kan yìí lóde òlé ọmọ yé mi o Làtífà o òmùgbèyàn ní sọlé ìyẹnu ti wo kókó mọ́lé bàbá ni mo ṣe ń bá ọ débẹ̀ lẹ́sẹsẹ lẹ́yọkọ̀ kan pọ̀ ọdún olúwa fèyí kẹ́mi o ó tọ́ láìdòwú mo lè kí ọ sí ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà ṣe bíbẹ̀ ní sórí ìgun bàbá tó bí bàbá bàbá yín lọ́mọ ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà òlé ọmọ wọn nínú ilé olóhùn dé ọmọ títìrí méje láàkí ọmọ olùkú ewu ẹ̀bí títìrí pẹ́kú ìwọ tìrí pẹ́já ọkà bàbá tìríwó lóko ní ojú àwọn ọmọ kéékèèké Ọ̀yọ́ kí wọn ó bàbá gbà jẹun títìrí ni wọ́n mọ̀ ọ́n tìrí Ọ̀yọ́ tètè mọ̀ mí tẹ̀lé rúkọ àjíbọ̀kè àbàjá wọ́pọ̀ ẹni rẹ̀ nìkan alábàjá kárẹ̀ lémi Ọ̀yọ́ dùn òjòyìn lọ Ọ̀yọ́ tètè mọ̀ mí tẹ̀lé rúkọ àjíbọ̀kè alájọdún òní mo rí pọ́mọ akínníyàn nílé ọmọ akínníyàn lójú ogun ìwọ èèso bá wù mí orí adé ní bàbá tó bí ọlọ́mọ kódà ní pìṣẹ̀lẹ̀ ìyá orí adé lásùn kẹjẹ ni mo ṣe ń bá ọ dá sọdún ọ̀pọ̀ ọdún àsùnkẹ́ àgọ́ ìwọ ní kí lọ́wọ́lọ́wọ́ kàn gbó kàn jà tán kàn jà rẹpẹtẹ bí ẹni jẹṣu ọ̀ọ́ni tètè kú bẹ́ẹ̀ ọ̀ọ́ni kò sì lò gbà ògbó láéláé ló gbọ́ ẹ̀dùn àgbọ̀ ewu ń tọrẹ àdàgbà wúmọ̀ ní tó ṣe wọ́n ti ṣe léyìí kọ́ ṣe tẹ̀mí tọmọtọmọ nínú ọ̀la nínú rẹ̀ gbogbo taikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ ní kánjú jáde láyé lẹ́yìn àjọ̀dún èyí kọ́nà rẹ̀ ó ṣí kọ́nà rẹ̀ ó là àìhédènà mọ́jọ́kọ́jọ́ má lè ìyọ̀gbẹ̀dẹ̀ nírọ̀ kókò lágbàlá ọ̀ nífi pọ́n jùlọ iye láéláé aláṣẹ àtolùdarí exclusive house of cake and catering service iléeṣẹ́ rẹ̀ onídojúrú ọ̀nìrẹ̀lẹ̀ ọ̀sìn ìmọ̀gani ọmọọba mi Abdulaziz Fatoki kí bàbá ó jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ wọn nípa ìsọ̀lùgbà ọmọ yẹmi ìyàbọ̀ àdùnní tó lọ kálẹ̀ níjọ́sí kúlíwàlà òkó máa bẹ́ẹ̀ ni re tó ti lọ àsùnkẹ́ o mo rí ọlọ́dún eléyìí iná bó bá tún dà mọ́dún kí n rí ọwọ́ bí ìrànní ọ nípa rẹ̀ máyé ọ̀pọ̀ ọdún o Àṣàkẹ́ ọlá lórúkọ tẹ́mi ń jẹ́ ìyẹ̀rú Ọ̀yán lórílẹ̀ bàbá tó bí mi lọ́mọ olówó ń joyin lórúkọ bàbá mi Gàníyù Àkànjí ọlọ́rọ̀ tí kọ́mọ ní kéwú ń jọ sí fèyí kẹ́mi ọ̀pọ̀ ọdún ó dìgbà kan náà ó dijọ́ mi ọjọ́